gbogbo wọn wà dé. ọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ tó lóye. ọkàn mi balẹ̀. ọkàn yín balẹ̀. ọkàn mi balẹ̀. ó yẹ ṣàdúrà fún ìlú yín. ìlú wa èèyàn sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. ọmọ àdéhà burú nìkan. ìlú ọba ìsìn òun la wà yìí, àṣẹ ìyá mi, àṣẹ 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 àṣẹ. ìlú tó ti dẹ́gbọ́n ti lé gbogbo àwọn èèyàn tó ti di Awóró, ibẹ̀ la wà yìí. ọba ìsìn òkè. owó eléré lẹ́ ń lọ yìí. gbogbo wọn wà dé. ọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ tó lóye. ọkàn mi balẹ̀. ọkàn yín balẹ̀. ọkàn mi balẹ̀. ó yẹ ṣàdúrà fún ìlú yín. ìlú wa èèyàn sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. ọmọ àdéhà burú nìkan. ìlú ọba ìsìn òun la wà yìí, àṣẹ ìyá mi, àṣẹ àṣẹ. ẹ káàbọ̀ padà, ọ̀rẹ́ ṣe ti gbọ́, bàbá ṣe ti gbọ́, àǹtí ṣe ti gbọ́, wípé kí ni Ìgbòho padà sílùú Kwara, máa báṣẹ́ rẹ̀ lọ, Ìgbòho ṣá máa báṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn, máa báṣẹ́ rẹ̀ lọ. Àdìsá ọmọ Aládìkún máa báṣẹ́ rẹ̀ lọ o, ìwọ lọ́lọ́run yàn máa báṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ dẹ̀ ń tẹ́ wa lọ́rùn o, máa báṣẹ́ rẹ̀ lọ gangan. Ẹ̀yin àgbàlẹ́bọ̀ lẹ́ni tá a bá pẹran ìtọ̀lá tọ̀, tá a bá tọ̀ wọ́n ẹ̀yin lẹ sọ wípé yóò padà dẹrin onídìrín. Adíá fún ìrìn àjò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sílùú Ìkwárà, Òrò Àgọ́, Ọwá Onírè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láwọn ìlú tí olóyè ń gbé ṣàbẹ̀wò sí nígbà kan tó jẹ́ pé gbogbo aráàlú ti sá lọ pátápátá. Ẹ farabalẹ̀, ẹ bá ń wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin, n ó gbé yín débẹ̀. Ibi àwọn aráàlú yìí ti ń padà bọ̀, àwa ṣalábàápàdé ẹ gbọ́, aṣalábàápàdé ọ̀kan nínú àwọn ọmọ tá a láǹfààní àti pè. Á gbé fídíò wọn wá lọ nílẹ̀ ọlẹ̀ ọ̀la tí ọmọ yìí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Kwara tí wọ́n tún jẹ́ ọba, tí wọ́n bá wa sọ̀rọ̀ tá a bá tí Pavilion TV bá wọn sọ̀rọ̀ lójúkorojú, wọ́n gbé wọn wá lórí channel yìí náà ní lọ́la lágbára lọ́wọ́ lọ́wọ́. Àmọ́ ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ wọn lálẹ́ yìí. Bẹ́ẹ̀ ni wípé táwọn náà jẹ́rìí sí fídíò tẹ́ ẹ kọ́kọ́ wò yìí, tẹ́ ẹ sì máa wo fídíò ẹ̀ níwájú, ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ wò ó dáadáa. Níbi tí wọ́n ti jẹ́rìí táwọn aráàlú ti tú jáde bíi bàbá ìṣùá wípé tó àwọn dúpẹ́ o, gbogbo oko àwọn táwọn Karambani ti gbà, àwọn ti gboko àwọn padà. Gbogbo àwọn èèyàn àwọn tí wọ́n ti jí kó, Ọlọ́run ti lo àìṣọ́ aláàbò Nàìjíríà àti orí ìrú ẹkùn àtàwọn fìgìláńtẹ àtàwọn gbogbo wọn lọ́tùn lósìn, wọ́n ti gbà wọ́n padà. Àwọn náà pàápàá àwọn lè sùn káwọn fi orí lò òṣùká wípé kò sí gìrì kan mọ́. Àdúpẹ́ o, máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ dẹ̀ ń tẹ́ wa lọ́rùn o, Ìgbòho Òòṣà máa báṣẹ́ rẹ lọ. Bí n bá ti wá gbé yín kúrò níbẹ̀, wọ́n gbé yín wọ̀lú Èkó. Ṣé ẹ gbàgbé arákùnrin kan tó sọ̀rọ̀ lọ́jọ́ kan tó ní àwọn ò fẹ́ ìrú ẹkùn nílùú Èkó? OPC tó lóPC ló wà níbẹ̀ jù Lẹ́kí lọ́jọ́ sí. Kò òye ni òye bàbá tá à ń sọ̀rọ̀ yìí wípé ajá tó bá lẹ́ni lẹ́yìn ní pọ̀bọ, èyí tí ó bá lẹ́ni lẹ́yìn kò lè dá nǹkan kan pa. Ajá tó bá lẹ́yìn lẹ́yìn ní odò ọ̀yà. Bẹ́ẹ̀ ni ẹni Ọlọ́run bá fẹ́ lọ́lọ́run yàn náà ní í ṣe lógo. Ìgbà sí ní gbogbo nǹkan. Wọ́n á ní ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà lòdèrè kókò nílé Ìlọrin, ìgbà gbogbo nǹkan. Àkókò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló dé wípé tó kó wá gbèjà wa ààrẹ Yorùbá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Oníbẹ̀jú Lẹ́kì tìlú Ìbẹ̀jú, kábíyèsí ti tún fún wọn ní a plot of land. Ẹ mọ iye tí wọ́n ń talẹ̀ ní Lẹ́kì. Bí èèyàn bá mú yẹ́ ẹ̀ lẹ́yìn, 500 million ò tí ì ralẹ̀ Lẹ́kì a plot. Kábíyèsí yìí sọ pé òun yọ̀ǹda ẹ̀, ọyẹ gbà. Ọ̀tàn bí ọ̀tàn, kí ló tún kù tán fẹ́ sọ? Ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wújẹ́, kí ló tún kù tí ó sọ? Ẹ̀gbọ́n kí ló tún kù tó fẹ́ sọ? Ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wújẹ́ wújẹ́, kí ló tún kù tí ó sọ?
ẹgbọ́n kí ẹ tún fẹ́ wí ẹ tún wí ká gbọ́ ọ̀rọ̀ dà lẹ́nu yín ẹ sọ síta kí gbogbo èèyàn gbọ́ kí ló tún kùn tí ọ̀sán ẹni tá a fẹ́ lórí tó ń jẹnu ó jẹ́ kí ló tún kùn tó fẹ́ sọ. wá wo fídíò yìí ọmọ Yorùbá kí ló tún kùn tí ọ̀sán ẹ wá wo fídíò yìí ẹ wá wo bí àwọn èèyàn ṣe ń yọ̀ tí wọ́n ń jó ní ṣókí tẹ́ ẹ bá ti wá wò tán wọ́n wàá gbé yín dé ọ̀dọ̀ kábíyèsí ọ̀kan nínú àwọn ọmọ ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ ọmọ ìlú yìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí aago bí bá ti wá kó ńbẹ̀ ń wá gbé yín lọ sí ọ̀dọ̀ àwọn aráàlú ń gbé yín lọ sí torí pé kéèyàn ṣe rere kan níbí mi ìrètí ti Kwara yìí àṣeyọrí kan yìí ti Kwara yìí ló bí àṣeyọrí Ìbẹ̀jú Lẹ́kì wọ́n wá gbé yín dọ́dọ̀ kábíyèsí Olúbẹ̀jú ti ìlú Ìbẹ̀jú Lẹ́kì bí n bá padà ń bẹ̀ ń bá padà dé ń gbé yín lọ sí ọ̀dọ̀ àwọn aráàlú àwọn ọmọ Yorùbá àti Gani Adams wípé ṣé rọra ṣe o gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe níwọ̀n bẹ́ẹ̀ ni ẹ sì máa rántí ọjọ́ ọ̀la ẹ wò ó wọ́n jáde fún bàbá yìí tán èyí ní parọ́ fún yín ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun rèé ẹ̀ ń ṣó níbẹ̀. Gbogbo wọn wà lé. Ọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ tó lóye. Ọkàn mi balẹ̀. Ọkàn yín balẹ̀. Ọkàn mi balẹ̀. Ó yẹ ṣàdúrà fún mi yìí. Olúwa ìwọ̀n ti sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. Ọmọ àdúrà fún mi gbọ́. ìlú ọba ìsìn òun la wà yìí àṣẹ ìyá mi àṣẹ 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 ìlú tó ti dẹ́gbọ́n ti lé gbogbo àwọn èèyàn tó ti di awóró ibẹ̀ la wà yìí ọba ìsìn òkè owó eléré ló ń lọ yìí. Gbogbo wọn wà lé. Ọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ tó lóye. Ọkàn mi balẹ̀. Ọkàn yín balẹ̀. Ọkàn mi balẹ̀. Ó yẹ ṣàdúrà fún mi yìí. Olúwa ìwọ̀n ti sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. Ọmọ àdúrà fún mi gbọ́. ìlú ọba ìsìn òun la wà yìí àṣẹ ìyá mi àṣẹ àṣẹ. ẹ káàbọ̀ padà ẹ wo àrà tí wọ́n ń dá ní àwọn ìlú ọ̀rọ̀ Ọ̀ṣun Ọwá Onírè ohun tí wọ́n sọ yìí ṣé lóòótọ́ ni àbírọ́ ọ̀yá ẹ jẹ́ ń gbé yín dé ọ̀dọ̀ ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ìlú yìí tó jẹ́ bàbá wa tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú yìí ìlú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí tá a sọ wípé ìlú tá à ń sọ gangan ẹ̀yà ẹ̀jẹ̀ ń gbé yín dọ́dọ̀ wọn padà bọ̀ ẹ gbọ́ nǹkan tí wọ́n bá wa sọ lórí aago. Òótọ́ ni because pẹ̀lú update mo gbọ́ ẹ rí i pé wọ́n jí ni gbé ń Kwara kò kọ́ mọ̀mọ́ kẹ́ gbọ́ ẹ̀sọ́ ní eré ìfẹ́ lódùn ìrẹ́pọ̀dùn yìí sí tó lọ yẹn kò sí irú ẹ̀ mọ́ then Sunday Igboho lílọ rẹ̀ ó ṣe oore kan fún àwọn èèyàn oore tó ṣe ni pé ó wà wékè fìjìláńtì kìíní nínú àwọn èèyàn àfìjìláńtì ẹ̀ wá ní more confidence then àwọn tó select bí ìrù ẹkùn níbẹ̀ tọ́jọ́ ìwọ̀n àwọn èèyàn ti believe pé with ìrù ẹkùn presence àti àwọn agbára yẹn ó ti dé fún wọn according to my brother ní confirmation tí mo ṣe kódà wọn ní ìbọn tí wọ́n gbé fún wọn èmi ò gbọ́ rí wọ́n ní AK-49 ni torí AK-47 là ń gbọ́ tẹ́lẹ̀ wọ́n ní AK-49 ìyẹn dalẹ̀ rújù àwọn ní AK-49 ni wọ́n gbé fún wọn ìyẹn dalẹ̀ rújù wọ́n ní AK-49 ní nínú wọn wọ́n lè select mẹ́ta mẹ́rin tán kó yẹn fún wọn wá láwọn tó kàn máa gbé pọ́pàṣà àti kiri kan so with that wọ́n ti succeed láti kọ́ọ̀bù gbogbo area yẹn so irú ìlú bíi Ọba Ọwọ́ Onírè àtàwọn ìlú kan they were back irú ọmọ tí mo bínú ọmọ bíbí inú mi gan nígbà tí mo pè ní ìjẹta ó ló ń wà ní Òrò Àgọ́ and there was nobody at Òrò Àgọ́ before understand Òrò Àgọ́ ti tú tẹ́lẹ̀ so according to him ó ló ń wà lórí Àgọ́ láti last week tí ìlú ò bá rọrùn kò ní wà lórí Àgọ́ fóònù ọ̀sẹ̀ kan then ọpẹ́ pàtàkì lọ́wọ́ ààrẹ Bọ́lá. káàbọ̀ padà ebe ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀kan nínú àwọn ọmọ ìlú tá à ń sọ ní nílùú ìpínlẹ̀ Kwara ọba àṣà àti èdè àwọn bíi ìlú Ọ̀ṣun Ọwá Onírè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ pé ọmọ inú àwọn gangan táwọn fi inú àwọn bí wípé ọmọdé yìí gan lọ sí ọ̀kan nínú àwọn ìlú yìí lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn ní àárín ọ̀sẹ̀ tá a wà yìí kẹ́ ẹ lè mọ̀ wípé wọ́n ní bí ọ̀dẹ̀ ọ̀bá dùn
bí ìgbẹ́nì lórí wípé tí oko ọ̀bá da ọmọ ẹlẹ́mu náà ò ní ròde ẹmu ṣọ́tán àdíá fún ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn tẹ́ ẹ kọ́kọ́ rí tí wọ́n wò àwọn ni aṣojú olóyè Sunday Adéyẹmọ. Tẹ́ ẹ bá ń gbọ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ wọn àwọn ni wọ́n lọ síbẹ̀, ẹ rí i pé ìlọ́ọ̀sì bàbá olóyè Sunday náà ni wọ́n gbé lọ láti lọ wò ó, torí wọ́n ní bá a bá pẹran títọ̀ làátọ̀, ẹran tá a bá pa tá a bá tọ̀ a máa dẹrun nídìí. Kó má bàa dẹrun onídìí ni bàbá ṣe padà sípínlẹ̀ Kwara láti lọ bẹ̀ wọ́n wò pé ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀tún padà bọ̀ àti àwọn ọmọ tí wọ́n gbé agbára wọ̀. ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yẹn sọ. Bàbá yẹn ní irinṣẹ́ báyìí nǹkan báyìí ni wọn olóyè Sunday àti ìjọba àpapọ̀ Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe, tí wọ́n fi ṣe kíni, tí wọ́n fi rí wípé ààbò dájú. Bẹ́ẹ̀ nìkan bá wà níbìkan tó bá ń sọ kátikàti ọ̀rọ̀ kan, wọ́n lésìn ọ̀rọ̀, èsìn ọ̀rọ̀ wọn bẹ lórí ètò, wọn ò gbé yín débẹ̀. Ẹ wò ó, eléyìí ló wá mú kí kábíyèsí Oníbẹ̀jú Lẹ́kí ti ìlú Ìbẹ̀jú nípínlẹ̀ Èkó lọ́hùn-ún, níbi táwọn kan ti ń sọ pé àwọn òfẹ́rú ẹ̀kọ́ kò gbọ́dọ̀ wá. Ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ, nǹkan tí bàbá yọ̀ǹda fún wọn lé ní 500 million torí a plot of land níbẹ̀jú Lẹ́kí. Ìyìn tí ìdébẹ̀ mò ń gbàdúrà pé kọ́lọ́hún tí ẹ̀jẹ̀ kémi náà lò lówó lọ́ra lẹ̀ fírú bẹ̀, àmọ́ àwọn kan ní yóò tó 500 million ní yóò sì láwọn àdúgbò gan pẹ̀lú. Mo ní tọ̀ irú ẹ̀ ní kábíyèsí yìí, ẹ fúnra ara wọn ni wọ́n kó fẹnu ara wọn sọ, níbi tẹ́ ti mọ̀ yìí pé Ifá àrò ẹkùn ẹni ọ̀dà àkókò parọ́ ọ̀làgbà díẹ̀. Ẹ gbọ́ nǹkan tí kábíyèsí sọ fúnra wọn. Bẹ́ẹ̀ bá ti wá padà dé èmi náà rí nǹkan kan wí kí n tó wá lọ gbé àwọn tí wọ́n wá fún bàbá wa funfun lẹ́yẹ̀sù ni wọ́n bá wọn sọ̀rọ̀. Òun rèé ẹ̀sùn bẹ̀. Wọ́n ṣe bẹ̀ kan lórí nọ́ọ̀sẹ̀ ó ṣe ṣùkùṣùkùṣùkùṣùkù bàtà tó máa gbélé náà máa bù lọ́mọ olú mi ò bá síbẹ̀ ṣé mi náà ni mo fi ṣe máa tẹ̀kára mọ́ kó wà bẹ́ẹ̀ má bẹ̀rẹ̀ sí ní bù sí nígbà ìlàṣà àwọn máa sáré so gbogbo yìí náà máa tún á rọ̀ yìí sùúrù ni o. Ìjọ tí àgbẹ̀ bá ṣàkọ́kọ́ ló ń péré oko sùúrù ni o. Mo sì mọ̀ pé ìgbádùn pọ̀ so but kàmá ti di ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ ẹ̀sìn tó mọ̀ pé ọ̀pígbádùn pọ̀ so ọ̀tẹ̀ fi sùúrù sí owó ó máa dé ọ̀tí ẹ má tẹ̀ka kọ́kọ́ sáré lé owó máa ń wó nǹkan bàtà bá fi sùúrù sí owó yẹn táwa sáré lé òun náà padà wá máa sáré lé wọn because àti fi sùúrù sí Ìgbòho dáìrí ẹ̀ náà ò débẹ̀ lọ́jọ́ kan ṣoṣo, ọjọ́ kọ̀ọ̀kan ló bẹ̀rẹ̀, ó ti jìyà, ó ti rìn, ó ti gbàwẹ̀ so tí wáyé bá mọ̀ lé nìkan ní Ọlọ́run á lè jẹ́ kí ògo tẹ̀yìn náà bú yọ. Bí orí ọlá ọ̀gá yín ṣe ń lọ sókè tí yóò ní rẹlẹ̀ nínú àmà bú yọ a máa lọ sókè sí láṣẹ Olódùmarè. So kò ní pẹ́ before end of this week tọ́sẹ̀ tó parí báyìí á kàn sí ọ̀dà kò fi nọ́mbà ẹ̀dẹ̀ sí ọ̀dọ̀ iye ẹ̀dọ̀gàgà yẹn náà ó ṣe ṣe kó jẹ́ wíìkì náà la máa pè ní méjèèjì sọ́dọ̀ náà bẹ́ẹ̀ darapọ̀ wọ́n lè wá darapọ̀ pẹ̀lú yín. Níbo ni ọ́fíìsì ní wà ní bẹ́ẹ̀ àwọn yàyà ok ẹ ti ní àyè bẹ́ẹ̀. Kọ̀ǹtínà ok
ọlọ́run yẹn kéré ní nǹkan tọ́lọ́run lè ṣe. Bàbá olùwà wà bí tí a ò ṣe àwọn balẹ̀balẹ̀ wà bí ọba ẹ̀kọ́mi ọba ìbẹ̀rẹ̀kọ̀ ló wà bí ìwájọba wà bí àwọn ọ̀ṣàrà tílẹ̀ lẹ́sẹ̀ ìwà lẹ́yìn ó ń jà lọ́wọ́ wọn ra ìrà ìbáyìí àti lápẹ̀kùn náà wà bí arúgbìrẹ́ náà wà bí so a lè wá one plot ti lọ́wọ́ gbogbo àwọn tí dárúkọ yìí abẹ́ẹ̀sì wà bàbá olùwà èsì wà ẹgbà méjì lè gbà àwọn oníyàn wà ní so gbogbo ìjẹ́ nìyẹn so ẹ ṣé o. Ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ nǹkan tí kábíyèsí Olúbẹ̀jú lẹ́kún bàbá tẹ bá gbónú ọ̀rọ̀ wọn bàbá sọ pé àti bọ́ọ̀ì yẹn ṣé ẹ mọ bọ́ọ̀ì tí wọ́n ń sọ bọ́ọ̀ì tó jáde ń jọ́ sí èmi ò nílò àti máa gbé fídíò ẹ̀ ìtò sọ wípé àwọn fẹ́ ìlú ẹkùn ní Lẹ́kì o OPC làwọn fẹ́ o àwọn ní kábíyèsí ní àwọn ọjọ́ bá wọn sọ̀rọ̀ pọ̀ bóun náà bá fẹ́ ṣiṣẹ́ kájíjọ rìn wọ́n kú wọ aṣọ̀gọ́ rìn wọ́n kú wọ orin àwọn pàámi lẹ́gbàánu tó o bá fẹ́ ṣe yàtọ̀ sí kẹ́ máa lọ mú àwọn tó jẹ́dìí ẹgbẹ́ ní síríìtì wọ́n ní ọmọ ààbò àbí èwo ni ohun tí agbára yín ọ̀ka tẹ́ ẹ̀ ń dìnnà ẹni tó lè ṣe ẹ dìnnà ẹni tó lè ṣe kábíyèsí ẹ ṣe o ẹ máa ṣe kábíyèsí fún Oníbẹ̀jú kábíyèsí Oníbẹ̀jú kábíyèsí àṣà ń ṣe kábíyèsí fún bàbá torí wípé ní ìní parọ́ fún yín ọjọ́ ọ̀rọ̀ òní pé a má sòun nínú ká sòótọ́ lẹ́yìn nílùú Èkó nínú àwọn ọba tó wà nínú Èkó ẹ má bínú ẹ̀yin kábíyèsí òyìn rí fíìmù ọba Ṣómólú Bàrígà ọ̀gá ni ọ̀gá nǹkan láwùjọ Òkúta ọ̀gá sì ni kábíyèsí Oníbẹ̀jú ti Olúbẹ̀jú náà bẹ́ẹ̀ ni máa ń fàṣìkò yìí máa sọ fún yín pé láìpẹ́ olóyè ń bọ̀ wábẹ̀ láti wá fi ìwọ ẹkùn lọ́lẹ̀ àmọ́ ṣáájú àsìkò kábíyèsí ti ní ọdọ àwọn lójú pé plot of land máa wà fún ìwọ ẹkùn bẹ́ẹ̀ kí ẹ rí i pé ìyẹn tún fẹ́ẹ́ ju ó dàbí pé àwọn bàbá wa yìí wọ́n fẹ́ máa léra wọn lérí 100 million látọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ Oníbẹ̀jú wo bí ó fẹ́ ṣẹlẹ̀ Oníbà ẹkùn Ọ̀ṣọ́lọ̀ Eléko kábíyèsí Aláké náà ò kéré nú ayé o Olúbàdàn ńkọ́ Aláàfin ìlú Ọ̀yọ́ ẹ wo ẹjá fi bẹ̀yẹn lẹ̀ náà á pa àbọ̀ abálẹ̀ yún àbọ̀ abálẹ̀ yún àbọ̀ abọ́là yìí Oníbẹ̀jú sáti fún ìwọ ẹkùn nítorí àṣeyọrí wọn ẹ wá gbọ́ nǹkan tí
àwọn aráàlú kan ní sọ fún bàbá wa Ìbà Gani Adams àwọn ọ̀dọ́ ìlú tó bínú lórí ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ròyìn àwọn yẹn rò pé ibi tó bá yẹ ká gbá kìnnì kan tá a bá bá ó lè dìjà náà ni kì í sọ̀rọ̀ ọjà o àmọ́ Ìbà ẹ má bè bínú tó bá fẹ́ ó ti yé yín abiyamọ ìbínú abiyamọ tó bá ti bímọ tó ti bímọ púpọ̀ kò gbọdọ̀ bínú jàre ẹgbọ́n nǹkan tí arákùnrin sọ ẹgbọ́n nǹkan tó sọ. ilé ẹ bá mi ṣí ẹ prógámù yìí kó délẹ̀ Yorùbá dáadáa ẹ farabalẹ̀ ẹgbọ́n tí bàbá wa Ìbà Gani Adams sọ láàrin yìí. ọjọ́ tí ò bá lọ sógun o ò lè bá ààrẹ ńlé ó jókòó sórí tẹ́ ẹ̀ o máa rí àlárí òfin ìsọyán lára ẹ̀ tó máa wọ̀ ojoojúmọ́ yẹn wọ́n dẹ̀ máa fi lé pọtí wọ́n máa fọ̀nà òrùka ṣùgbọ́n tọ́jú ogun bá dé wọ́n á ṣe ìjà láàrin wọ́n á ṣe ìjà òfin wọ́n wọ ògbérí wọ́n wọ aṣọ agbára. láyé sọ ti gbọ́ gbogbo ọmọ Yorùbá ṣe ti gbọ́ ẹ wo ibi tí àgbàlagbà ẹ wo ibi tí àgbàlagbà ẹ wo ibi tí múra wọn ẹ wo ibi tí làákàyè dédé tán láwọn ní ẹ wo ibi tó gbé wọn dé. ẹni nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò wípé kò sí ọjọ́ tí wọ́n bá délé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n máa dáná oúnjẹ ni Ààrẹ Ọ̀nà Kakanfò máa lu ọlá lẹ́nu yín ní máa lu ọlá. kẹ́kẹ́ jẹ̀bi bẹ́ẹ̀ náà olóyè náà làwọn náà. ẹni àlárì tàbí sẹ́yìn yín lọ́gbọ́dọ̀ máa wà lára rẹ̀ fine ẹ̀yin òwú àlárí ẹ̀wọ̀ sẹ́yìn ẹ̀yin white aṣọ funfun láàyò tó dẹ̀ tẹ́ gbogbo ẹnibọ̀ ìlọ́rùn fine kò sí yọnu. ẹ wá ní bógun bá dé báàrẹ̀ Ọ̀nà Kakanfò bá fẹ́ lọ sójú ogun ẹni yóò wá bọ́ sẹ́yìn yóò bọ́ àlárí lẹ̀ yóò wá wọlé yọ̀rọ̀ lè tamara tó bá wá tamara tán tí ó tún wá sọ fún wọn kalẹ̀ pé gbogbo àwọn tó wà nílé o ẹ má tọ́jú ẹ má jẹ̀bi ọ̀pá wọn o yóò wá lọ sójú ogun elébùkún yín nígbà tí wàhálà fẹ́ dé sí wa lọ́rùn nínú igbó Ọ̀yọ́ kí ló dé tẹ́ ẹ̀bọ́ wáyé tìtẹ́ wọ̀ kalẹ̀ kẹ́ ẹ wọlé kẹ́ ẹ ta mọ́ra kẹ́ ẹ ní wọ́n máa tọ́jú àwọn ọmọ tó gbogbo àwọn tó wà nílé kẹ́ ẹ wá lọ gbà wọ́n lẹ̀. wọ́n gbàgbé ńgbà náà ni wọ́n gbàgbé ni ẹja ara wọn létí. sẹ́ẹ̀sì èrè sá. rárá ni wọ́n gbàgbé ẹja ara wọn létí. àní Yorùbá ti kọjá pé ẹni tẹ́ mọ̀ fi ta tẹ́tẹ́. skóòpù ti kúrò lọ́rọ̀ Yorùbá gbogbo wa yóò ní gbà má. múlẹ̀. sẹ́ẹ̀ mọ́tò sọ lẹ́nu ni. múlẹ̀ ni múlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tó ẹgbẹ́ ti sọ tó ti wà rìkọ́dẹ̀rì tá a ti gbọ́ gbogbo ẹ̀ ẹ má jáde tán fún ẹ sí eré ni. bàbá dákun ẹ mọ̀ ṣe múlẹ̀ mọ́ múlẹ̀ ti pọ̀ jù. ẹ wà láàrì ẹni wọ́n wà láàrì wọ́n wọ sanyá wọ́n wọ gbogbo ẹ̀ ogun wa fẹ́ já Yorùbá ẹ wà láàrì bọ́ọ̀lẹ̀ ẹ̀rí sanyá bọ́ọ̀lẹ̀ ẹ wà lẹ́ ń gbẹ́ dúró dàsẹ̀. gba àwọn èso ọmọ Yorùbá bọ́ọ̀lẹ̀ yọ gbọ́dọ̀ yí lẹ́nu wọn tíkẹ́tíkẹ́. bàbá ẹ ṣọ́ra yín o lórí ilẹ̀ Yorùbá tiwa ẹ má sọ orí burúkú lẹ́nu mọ́ bíbẹ̀ kọ́ alala ṣe yín dáadáa ẹ má lórí ọ̀rọ̀ tàwọn ọmọ yẹn ó ti lọ ẹ má mẹ́nu bà mọ́ ó ti tó abẹ ṣe ojú ọmọ Yorùbá pátápátá ẹ farabalẹ̀. ẹ káàbọ̀ padà ẹgbẹ́ ọ̀kan wọ́n ní bàbá wọ́n ní Ìbà Gani Adams Kakanfò wọ́n lẹ̀ máa ń múlẹ̀ ní lódìdí ẹ̀ múlẹ̀ láàbọ̀ wípé ẹ yé múlẹ̀ fún àwọn ọmọ fídíò yẹn pọ̀ bí mo ṣe sọ fún yín mo kàn gbébi tó ṣe kínní nítorí pé ẹni yìí tún lọ gbé fídíò ayé àtijọ́ wá èmi ò dẹ̀ fẹ́ kí ohun tó ti kúre gbé tó bá tún ti dórí íńtánẹ́ẹ̀tì nísìnyí ẹ tún bẹ̀rẹ̀ sí ní gbúlù ẹ̀yìn ẹ jẹ́ kí ìyún lọ ṣùgbọ́n kọ́rẹ́ǹtì wà nù yìí tí bàbá ní fàájì náwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe iná ẹ̀ ló mú kọkùnrin yìí ọ sọ̀rọ̀ bí wọ́n fi ń jo lórí ogun ẹni fàájì lẹ́yìn wá ṣe ń ti yín ẹ̀yìn ọ̀jagun àbà ṣọyẹ orí bẹ́ẹ̀ ẹ fọ̀ ṣọ́ọ̀ṣì sílẹ̀ tí gbogbo ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ akọni Oòduà oyè ọ̀hún tiẹ̀ tí wàá fẹ́ pọ̀ jù ṣẹ́rù oyè náà ò dẹ̀ ní rẹ bàbá ọ̀hún kan ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ ajagunmólú ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ ó le díẹ̀ ni wọ́n ní bàbá ẹ̀yẹ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ dẹ̀ kìlọ̀ fáwọn ọmọ yín èrò òwòrán ní ìṣàkóbá fún rẹfirí èmi trust yín náà pé ẹ lágbájá but èrò òwòrán ẹ lágbájá tí yín ò ju pé kẹ́ ẹ ṣe òòṣà alẹ́ wa gbogbo àwọn òòṣà tó ti kú ẹ ti bá wa jí wọn good ó dáa bẹ́ẹ̀ yẹn kẹ́ẹ̀dẹ̀ mú bí òró sọ́rí ọ̀pá white àti gbogbo ẹ̀ kẹ́ fi tẹ̀lẹ̀ kẹ́rìn sọ́tún kẹ́rìn sósùn ẹ̀ẹ́dẹ̀ ní ṣubú láéláé lágbára Ọlọ́run ẹ̀yin ti wà lọ́fíìsì Kakanfò ẹ fi Àdìsá ọmọ Aládìkún sí ọ̀ṣọ́ ọ̀sìn òun lè jagun àwọn àmà wa mú ìsìn wá fún yín tótó ìbáyìí làbá àdé ẹ sọ fún àwọn ọmọ yín kàn sọ agbẹjẹmọwọ kí wọ́n má bàa jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí yín gẹ́gẹ́ bí jagunjagun bó ṣe rí nìyẹn ó sì ń tẹ̀ ẹ́ síwájú